ìyẹn ọmọ yorùbá tàtà ń gbọ́ ọ̀rọ̀ olúwo àti ọ̀jájá ọ̀nà ìfẹ́ ọ̀rọ̀ mọ̀mọ́ ti kọjá ojú tá a mọ̀ fi wò ó torí àwọn àgbààgbà ilẹ̀ yorùbá gan ti yá dìde sọ̀rọ̀ ọ̀hún àtàn ọba wọ́n ti yí àfi tí olúwo bá mọ̀mọ́ bẹ̀bẹ̀ lọ́dọ̀ ọ̀jájá ọ̀nà ìfẹ́ o ìwọ ìjà àgbà méjì mọ̀ níyì o ìjà ọba méjì ń gbọ́ yéé mọ̀mọ́ lágbára o ṣé wàá rí fọ́nrán mo mú wá ọ̀rọ̀ mọ̀mọ́ kúnnú fọ́nrán o ṣùgbọ́n ìwáyà gbọ́ fọ́nrán òun kéèyàn náà fi ti ara yín gbọ́ kí ni ìdí tí wọ́n fi yí kí àfi kí ọba olúwo kó yà bẹ ọba Ọọ̀ni Ifẹ̀ gbogbo rẹ̀ náà ni a gbọ́ nínú fọ́nrán bó ṣe lọ ìmọ̀ gbàgbé pórí ètò Kúnlé Ìjẹ̀ṣà ni wà fáfàní yìí títí subscribe sórí ètò kéde àjàfàní bá àbá tó ṣe mú fọ́nrán wá fún gbogbo ọmọ Nàìjíríà lórí ètò kí n bá wa share rẹ̀ kí n bá wa like ẹ̀ kí n bá wa kọ́mẹ̀ntì yẹn náà bá fẹ́ sọ kí n kọ́mẹ̀ntì ẹ̀ sábẹ́ fọ́nrán lágbára Ọlọ́run Elédùmarè bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ohun rere ni a mọ́wọ́ yín ṣe o ìmọ̀jẹ̀mẹ̀gbà yín lákòókò ìwáyà gbọ́ fọ́nrán bí ọba olúwo àti ọ̀jájá ọ̀nà Ifẹ̀ bó ṣe lọ bí àwọn àgbà alẹ̀ Yorùbá ibi wọn sọ̀rọ̀ sí lórí ọ̀rọ̀ ọba olúwo àti Ọọ̀ni ọ̀jájá ìwáyà gbọ́n wọn ó fàdí ìjà gangan bọ́rọ̀ ọ̀hún ṣe lọ wọ́n yí ẹnu ọlọ́fà bíi yìí láti gbọ́ mọ́tá ìwáyà gbọ́rọ̀ ọ̀hún. tí ọba olúwo kò bá jáde láti apologize lórí ohun tí ó ṣe yẹn orí adé abi nítorí pé a fẹ́ mọ ipa tó kó kí ọba wa Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì olórí ọba aládé káàkiri ilẹ̀ gbogbo Yorùbá a fẹ́ mọ ipa ìbáṣọ̀nù ilẹ̀ Yorùbá. Mo dúpẹ́ lọ́wọ́ lóyè mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé mo dúpẹ́ lọ́wọ́ àgbàlagbà mo dúpẹ́ lọ́wọ́ obìnrin ilẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ọkùnrin mo dúpẹ́ lọ́wọ́ wọn tó nílé ayé mo dúpẹ́ lọ́wọ́ lọ́balọ́ba mo dúpẹ́ lọ́wọ́ lóyè mo wá fi ọpẹ́ mi fún Ọlọ́run Elédùmarè àti bàbá wa ọba Adéyẹyè Ògúnwùsì kejì Ọ̀jájá kábíyèsí gbogbo ibikíbi tẹ́ bá wà kádé kó pẹ́ lórí kí òkèrè kó pẹ́ lọ́wọ́ kẹsàn-án ọba kó gbé kó pẹ́ ọ̀rọ̀ mi ní ṣókí ní àṣálẹ́ yìí tàbí lọ́sàn-án tàbí lálẹ́ gbogbo ìgbà tó bá bọ́ sí níbikíbi tí ẹ bá ti rí fọ́nrán yìí wò òun ni wípé ó dá lórí nǹkan mẹ́ta. Àkọ́kọ́ ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ọba Rashidi Olúwo. Wọ́n ní òjò ń rọ̀. Mo wá fi ọpẹ́ mi fún Ọlọ́run Elédùmarè àti bàbá wa ọba Adéyẹyè Ògúnwùsì kejì Ọ̀jájá kábíyèsí gbogbo ibikíbi tẹ́ bá wà kádé kó pẹ́ lórí kí òkèrè kó pẹ́ lọ́wọ́ kẹsàn-án ọba kó gbé kó pẹ́ ọ̀rọ̀ mi ní ṣókí ní àṣálẹ́ yìí tàbí lọ́sàn-án tàbí lálẹ́ gbogbo ìgbà tó bá bọ́ sí níbikíbi tí ẹ bá ti rí fọ́nrán yìí wò òun ni wípé ó dá lórí nǹkan mẹ́ta. Àkọ́kọ́ ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ọba Rashidi Olúwo. Wọ́n ní òjò ń rọ̀ èèyàn sáṣẹ́bẹ̀ bójò bá ń rọ̀ èèyàn sáṣábẹ̀ igi tójò bá dá òun ni tabẹ́ igi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Wọ́n ní ká máa rántí gbáalé nítorí pé àmọ́ ètí tó kó lè so. Ọ̀rọ̀ tó ń sọ nípa bàbá wa Ọ̀nìrìṣà olórí ọba aládé kábíyèsí ọba Adéyẹyè Ògúnwùsì ó pọ̀ ju ẹnu wọn lọ wípé Adéyẹyè Ògúnwùsì kò rí tiwọn rò torí pé wọ́n mú dàgbàsókè bálẹ̀ Yorùbá wọ́n mú dàgbàsókè bá lọ́balọ́ba ọba aládé. Ọọ̀ni Ilé Ifẹ̀ kì í ṣe ẹgbẹ́ ọba kan nílẹ̀ Yorùbá àfọba tó bá fẹ́ fẹnu ẹ̀ra ẹ̀sọ́ owó tó wúrò bọ̀tí mo fẹ́ kán máa rántí pé tán bá nànà kí
ọ̀bọ náà máa gbèjà o. Ẹni tí ọ̀rọ̀ yìí bá taba pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni ẹni tó bá tọba. ẹ kú dédé àsìkò gbogbo yẹn lólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáyé. ìwọ bẹ́ẹ̀ ṣe lọ náà látún yìí ká tó mú wá sí etí gbọ̀yìn bá a ṣe mọ̀ ọ́n mú wá nípa ọ̀rọ̀ ọba Olúwo àti Ọ̀jájá Ọ̀ọ̀nì Ifẹ̀. níbi ọ̀rọ̀ ń dé dúró látún yìí ká mọ̀ tó mú wá o torí àgbàlẹ̀ Yorùbá ń gbọ́ kódà wọ́n ti yá dìde sọ̀rọ̀ ń bẹ àwọn ọba mìíràn náà tó ti dìde wọ́n yáfi tí ọba Olúwo tó bá túbá níwájú ọba Ọ̀jájá Ọ̀ọ̀nì Ifẹ̀ tó bá dẹ̀ sọ bí tó ti ràn án lọ́wọ́ kó tó di pó jọba. ìwọ fọ́nrán ọ̀rọ̀ mọ̀mọ́ kún síbẹ̀ ṣùgbọ́n ìmọ̀jẹ̀mẹ̀ gbà ń lákòókò wọ́n ní ẹnu lọ́fà bíyè láti gbọ́mọ ta ìwáyà gbọ́rọ̀ ọ̀rọ̀ mọ̀mọ́ kúnnú fọ́nrán ṣùgbọ́n ìmọ̀ gbàgbé pé orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà ni wà fáfàní yìí títí subscribe sórí ètò subscribe kíyìn náà àjàǹfààní bá a máa ṣe mú wá sórí ètò kí n bá wa like kí n bá wa share fọ́nrán kí n kọ́mẹ̀ntì sábẹ́rẹ̀ ohun ìyìn náà bá fẹ́ sọ ìmọ̀ gbé kúrò ń bẹ̀ kí n wò kí n like kí n kọ́mẹ̀ntì sábẹ́rẹ̀ nítorí yá gbọ́rọ̀ ń bẹ. Kó bínú kó ṣe ohun tó bá fẹ́ ṣe kárí káwò. Wọ́n ní àrùn jẹ́ àrùn adẹ́tẹ̀ ń sáfá síwìn ni o. Àrùn ju àrùn lọ. Adẹ́tẹ̀ ó tún ń sáfá síwìn ni. Nítorí wípé èèyàn kò lè máa fi olórí ọba wa nílẹ̀ Yorùbá tí gbogbo wa gbójú bá nínú ìtàn pé àròlé Oòduà ni kó máa fi wọ́lẹ̀ níwájú irú àwa tá a jẹ àgbà Akínbáṣọ̀run Yorùbá. Àgbà Akínbáṣọ̀run Yorùbá dàbí dìfẹ́ǹsì fún ọba ni. Tí ọba Olúwo kò bá jáde láti apologize lórí ohun tí ó ṣe yẹn orí adé abi nítorí pé a fẹ́ mọ ipa tó kó kí ọba wa Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì olórí ọba aládé káàkiri ilẹ̀ gbogbo Yorùbá. A fẹ́ mọ ipa tí ọba wa Ràṣídì tó kó àtẹni tó sọ pé òun fóun. Ká máa rántí ìgbà tá a bá ń fùwà pé àtúbọ̀tán ń bọ̀. Ìgbà tẹ́ fẹ́ tà wá sóko ẹrú ṣé bí àwọn èèyàn ní wọ́n gbàjọba tí ọ̀nà máa kọ́ mọ́ṣáláṣí ogún tọ́nà wọn ò ní ìdí mọ́ṣáláṣí ìdàgbàsókè ìlú wọn náà fẹ́ ṣé bí nítorí àpò tiwọn. Olúwo ti ìlú Ìwó ọba Abdulrasheed Àkànbí ti jáde tán o. Ó ní gbogbo ọ̀nà ní Ọọ̀ni Ilé Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì wá bí adé yóò ṣe bọ́ ní orí òun tí èjìgbà rẹ̀ tí òun ń wọ̀ kiri yóò sì di ohun àmúpìtàn. Ǹjẹ́ kí ni ó mú Olúwo ti ilẹ̀ Ìwó ro irúfẹ́ èrò yìí sí àròlé Oòduà? Ọba Abdulrasheed Àkànbí ló la àbàtọ́ ọ̀rọ̀ yìí mọ́lẹ̀ lánàá Friday ọjọ́ Ẹtì. Òun tó sọ náà ni pé níṣe ni ọba ẹni ìtàn Ògúnwùsì ń pète tó sì wá gbogbo ọ̀nà pẹ̀lú lórí bí adé Olúwo yóò ṣe bọ́ lórí òun. Ó yẹ pé òun kan náà ni òun ṣokùnfà bí Ọọ̀ni Ilé Ifẹ̀ ṣe dé orí àpèrè àwọn tó ṣẹ̀ sílẹ̀ tó fi di àròlé Oòduà lónìí. Olúwo sọ pé àwọn ọ̀nà tó ń gbé gbà tí ọba ẹni ìtàn Ògúnwùsì fi di ọba aládé ẹ̀gbọ́n ẹ̀gan ọmọọba Túnjí Adéyẹyè ló kò bá lo agbára ọ̀hún fún o. Ẹni tí ṣe ọ̀rẹ́ mi inú òun nígbà táwọn jọ wà ní àdúgbò kan tí ó ń jẹ́ Àkóbọ̀ nílùú Ìbàdàn. Ó lè pé níṣe ni ẹ̀gbọ́n yìí fi ojú di òun tó rò pé òun kò lè ta kútú. Ọba Abdulrasheed Àkànbí nínú ọ̀rọ̀ ẹ̀ sọ pé ọkùnrin kan tó ń jẹ́ Akin Dáúdù ló ṣètò bí òun àti ọba ẹni tó ṣe pàdé nílùú Ìbàdàn títí òun sì bẹ òun gidigidi láti ran Ògúnwùsì lọ́wọ́ kó lè dé orí àpèrè àwọn tó bí. Ọba àlàyé sọ pé ẹlẹ́nu náà ló jẹ́ fún mi lónìí wípé ẹni tí mo sapá sápọ̀ fún kó lè tẹríbadé ọba Ògúnwùsì náà ni ó wá ìṣubú mi o. Òyìn náà ni ó ṣokùnfà bí wọ́n ṣe fún mi ní ìwé lọ́jọ́ kò sílé fún ìgbà díẹ̀ láàrin àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Bẹ́ẹ̀ ni ó tún lo àwọn ọba aláyé kan nílẹ̀ Ìwó láti máa fi da agbègbè mi rú. Lóṣù tó kọjá níṣe ni ọba ẹni tọ́kọ̀ lù mí níwájú gómìnà tó fẹ̀sùn kàn mí wípé mò ń fẹnu ṣáta ìwà ìbọ̀rìṣà. Ayé kan náà ni ó lo ìyàwó mi tẹ́lẹ̀ tí ẹ̀ fi kọ lù mí tó bá mi fa wàhálà rẹpẹtẹ. Gbogbo ọ̀nà ni Ọọ̀ni ń wá o kí wọ́n fi yọ mí dànù kúrò nípò Olúwo ti ilẹ̀ Ìwó. Alátìmọ̀ àwọn pé kò ní ṣeé ṣe o, kò sẹ́ni tó lè pa mí, bẹ́ẹ̀ èèyàn kan kò lè yọ mí nípò Olúwo, kò sì lè fà mí wálẹ̀ láéláé. Ó ṣe sọ nìyẹn o, ṣùgbọ́n Ọọ̀ni Ilé Ifẹ̀ náà ti sọ̀rọ̀ olùdarí ètò ìròyìn fún àròlé Oòduà Ọ̀túnba Moses Ọláfárè sọ pé kò sí òótọ́ kan báyìí nínú tí Olúwo sọ nípa Ọọ̀ni o. Nínú ọ̀rọ̀ ẹ̀ ló ti sọ pé
fúnra Olódùmarè ni ó dá orí ẹwà mákòókò ọba adé ẹni ìtàn àti pé orí àpèrè tó wà yẹn látòdì ọ̀run ni wọ́n ti yàn wá o yálà ẹnìkan gbìyànjú kan tàbí míì ni ó fi kún pé ọba aláyé tí Ọlọ́run ń bẹ dáadáa pẹ̀lú ẹ̀ ní Ọ̀jájá bàbá Tádéníkáwò ń ṣe o síwájú sí o bẹ́ẹ̀ ló fi kún pé nígbà tí Olúwo fẹ́ jọba owó ńlá ni Ọọ̀ni fún àtàwọn ètò míì láti kún kí òun náà lè di ọba aláyé èyí tí mi ò ní fẹ́ máa sọ iye ẹ̀ àti àwọn ìgbìyànjú ọ̀hún níbí Ọláfárẹ́ wá tẹ̀síwájú pé níbi ìpàdé àwọn lọ́balọ́ba tó wáyé láìpẹ́ yìí ńṣe ni Ọọ̀ni fi ọ̀rọ̀ ń bá Olúwo ṣe àwàdà wípé ó yẹ ìwẹ̀nu àtẹlu àwọn ọba tó ń ṣe tìbílẹ̀ nílùú wọn dípò bó ti ṣe fi ẹnu ṣáta ẹ̀sìn wọn yẹn ńṣe ló yẹ kó fi kálukú sílẹ̀ o kò sí lọ́wọ́n ọba ẹ̀ bó bá ti ṣe wù ú tó bọ́ọ̀rọ̀ àwọn ti ṣe bóde lánàá òde òní nìyẹn o ǹjẹ́ Oòduà àtẹ̀wọ̀ràn ètò wa bá wa múlẹ̀ Yorùbá dúró kí dúkú òun ọ̀tẹ̀ ó lè di àfihẹ́yìn tí eégún aláré ń fi aṣọ. TV nílé ní lókòrè ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n Alore TV Alore TV nílé ní lókòrè ẹ máa wò ó. ìwọ ìmọ̀ bínú gbogbo èèyàn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà bí mo mọ̀ sí wọlé ló yẹ kí mi kí n mo kí gbogbo èèyàn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáyé níbikíbi tí n ti ń gbọ́ mi tí n ti ń wò mí lágbára Ọlọ́run Elédùmarè ojú tí n fi ń wò mí ojú náà mi àfọ́ etí tí n fi ń gbọ́ mi etí náà mi àdì o ń rere bí iye létí yẹn mi àgbọ́ ìwọ bí ọ̀rọ̀ Olúwo àti Ọ̀jájá Ọọ̀ni Ifẹ̀ bó ṣe lọ náà rè ni látún yẹ ká mú wá sí etí gbọ̀yìn bí bá tún ṣe lọ àtúnjẹ kí a gbọ́ ìmọ̀ gbàgbé pé orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà ní ẹ ti gbọ́rọ̀
ní tí ń wò wá kí a bá wa subscribe kí a bá wa like kí a bá wa comment fáfáàní yìí títí subscribe fún wa ó ní kinní kan bí aago bẹ́ẹ̀ tẹ́yìn léyìnbó pé ní notification bell ìmọ̀ tẹ kinní aago òun kíyìn náà kí a jàǹfààní bí bá tún ṣe lọ lórí ètò ìwò ìmọ̀ gbàgbé lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà ni wà ire o ó dìgbà.